lórílẹ̀-èdè Yorùbá ló ti kúrò lára Nàìjíríà, débi pé àwọn nǹkan tó bá kìlẹ̀ lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó wà lọ́wọ́ mi ń bí. Àṣẹ àgbáyé tó ti sọ wá di orílẹ̀-èdè ó ń bẹ lọ́wọ́ mi ń bí, tó fi jẹ́ pé ẹ̀rí máa jẹ́ mi, màá fi hàn gbogbo wa. Tí ó bá jẹ́ pé ó já sí rọrùn kẹ́nìkan bá mi tàbí kí àwọn alága kan bá mi pín sí iye ìsọ̀rí tí ẹgbẹ́ jẹ́, kí kan má jù kan lọ. So kó má jẹ́ pé gẹ́gẹ́ bí mo yé ń ṣàlàyé lọ, ipò orílẹ̀-èdè Yorùbá ti dá dúró ní 20 oṣù kọkànlá ọdún 2022 tí àwọn olóṣèlú wa tí wọ́n sì jẹ́ kí ẹjẹ́ fún mi lẹ́yọ kan bí kíní ẹ̀kín lè fi ṣàlàyé ọ̀rọ̀ tí ẹ rí pé òmìnira 2022 náà kọ sí lórí, kìí ṣe Yorùbá nation. Mú yẹn náà wá. Eléyìí ni ìwé tó fún wa ní ààyè láti sọ̀rọ̀ níbikíbi, láti hùwà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè kan ṣoṣo. So àgbáyé wọ́n tọwọ́ bọ̀ pé kò sí nǹkan tí ń jẹ́ ìbò ní orílẹ̀-èdè Yorùbá. Gbogbo ṣùgbọ́n àǹfààní wà fún ọmọ orílẹ̀-èdè míì tó bá ń bẹ ní orílẹ̀-èdè wa láti dìbò. Ní tó ṣokùnfà tán fi dìbò àwọn orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá nìyí. Tá bá wò ní orílẹ̀-èdè Amẹ́ríkà tán ti ń pàṣẹ gbogbo àgbáyé, ẹni tó jẹ pẹ́sidẹ̀ntì kò tó kélé tó wà ń bẹ̀ kìí ṣọmọ Amẹ́ríkà, ọmọ Kẹ́ńyà ni, ṣùgbọ́n láǹfààní àti dìbò ní Amẹ́ríkà nítorí pé ó jẹ́ kíni, ó ti ń gbé bẹ̀ lọ́jọ́ tí ó ti pẹ́. Bọ́n ṣe wá ń dìbò Nàìjíríà lọ bá ṣe dìbò léètò lọ yìí, àwọn ọmọ wa náà láǹfààní àti dìbò ní ọ̀hún fún orílẹ̀-èdè wọn tí wọ́n kó ìbò wọn wá sí ilé. Ẹ rí pé tán bá fẹ́ dìbò ń bì, wọ́n ní àwọn ló ń kàǹpé fáwọn tán bẹ ní òkèèrè. So ìdí tí ìbò fi wáyé nìyẹn. Nígbà tí a bá béèrè a lè sọ pé nígbà táyé a ti mọ̀ pé orílẹ̀-èdè wa dúró, kí ló dé tí ìjọba ò tí bẹ̀rẹ̀? Orílẹ̀-èdè bá kílẹ̀ tí orílẹ̀-èdè bá dúró bẹ́yẹn kìí ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa ń bẹ̀rẹ̀, látara pé àwọn nǹkan kan dà wá pọ̀ tá gbọ́dọ̀ jọ ṣe ní abẹ́nú. So láti on the 29 oṣù kejìlá ọdún tó lọ, mo jẹ́ kan nínú ẹni tó lọ fún Sanwó-Olú níwèé ní Èkó pé ẹ máa kó ẹrù yín díẹ̀díẹ̀, ẹ máa kó ẹrù yín díẹ̀díẹ̀. Ó àpíà nínú ìwé tó ń bẹ lọ́wọ́ yín tán pè ní reclaim ẹ̀tọ́ ọmọ Yorùbá padà sílẹ̀ Yorùbá. A dẹ̀ fún Sanwó-Olú, ó tọwọ́ bọ̀. A fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ó tọwọ́ bọ̀. Ìpínlẹ̀ méjèèjọ ni wọ́n ti tọwọ́ bọ ìwé tí à ń sọ yìí. Ṣùgbọ́n pápá ń bá ọ̀rọ̀ tí mo bá wa sọ ní pé àwọn ìṣe jàgídíjàgan, a nílò ọkọ́, a nílò àdá, bẹ́ẹ̀ sì ni a nílò nǹkan tí ó pa wá lára, torí pé ìran wa jẹ wá lógún. Àwa tá ń bẹ́nu ẹ̀ la máa ṣèjọba léra wa lórí, ká tó wá sọ pé à ń gbébọn àti wọ́n ti fi sẹ́mi gbogbo ọmọ Áfíríkà pé tá a bá fẹ́ pín àfi ká jagun. L'Amẹ́ríkà tán bá fẹ́ pín, wọ́n pín pẹ̀lú ìwé ni. Gbogbo ìwé yẹn wá ti yanjú látara ìyá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá, ìyàwó Abíọ́lá, olóògbé Abíọ́lá. Nígbà tí wọ́n fi ṣe democracy tá à ń ṣe, sẹ́mi pé sójà ló mẹ́ńbẹ̀ tẹ́lẹ̀. Ìyá yìí ló dìde tó ní pé kí àwọn sójà kágbàáyé ó pàṣẹ fún ẹ pé kí wọ́n kúrò ńbẹ̀. Babangida fi kúrò ńbẹ̀. Nígbà tí Babangida kúrò ńbẹ̀, ó kó sínú aṣọ agbádá fún ọdún 7. Ó ní sójà náà ló sì tún ṣe ìjọba lọ́wọ́, àfi kí wọ́n kúrò ńbẹ̀ ló fi di ti àwa aráàlú. Ṣùgbọ́n lónìí láti 1960 tí wọ́n ti ń pariwo orílẹ̀-èdè Nàìjíríà, ẹjọ́ sáà ń rákòrò ni àbáàrin àbáǹbẹ̀ wájú. 1984 dọ́là tí a ná tí wọ́n fi ń pààrọ̀ owó fún wa 70 kobo pa 1 naira ní pa $1. Ó fi ń túmọ̀ sí pé owó wájú owó Amẹ́ríkà lọ. Góòdù ń bẹ nílùú wa, kò sí góòdù l'Amẹ́ríkà. Góòdù l'Amẹ́ríkà fi táàgì owó wọn tó wọ́n fi wá hàìdí owó wa lọ. Ní ìsìn owó wa ti di 1,150 naira láàárọ̀ yìí. Ètà wa ń sọ yìí, ẹlòmí ò sọ pé kásàmọ́ rí nǹkan ṣe nínú ayé. Ẹ jọ̀ọ́, ẹni tí ò sí ìjọba l'Amẹ́ríkà
yóò gbọ́ owó fẹ̀yìntì tọ́jú ogbó bá dé, torí pé òun náà ní àǹfààní tí ń ṣe fún ìlú. Àwọn ọmọ wa nísìn amọye tá ná lówó wọn ní owó skul, ẹlòmíì tí san owó skul ọmọ ẹ nísìn. Ṣùgbọ́n orílẹ̀-èdè Yorùbá ìjọba tí wọ́n pè ní ìjọba Adele, torí pé ńgbà táwọn sọ pé interim government, àwọn orílẹ̀-èdè Nàìjíríà ńgbà táwọn ṣètò bóyá wọ́n fẹ́ yọ ẹnìkan wò yẹ nìkan, àwọn náà dáwọn fẹ́ gbé interim kalẹ̀ náà fi yípo sí provisional government. Provisional government wọ́n wá yí sí ẹni pé ìjọba Adele